láǹfààní àti máa wà lórí àkọ́tún ètò yìí ètò wa Èrè Ayọ̀ tọ̀tẹ̀ yìí ó tún máa ládùn ó máa lárinrin tá àlejò mi tí mo gbé wá ìyá wa tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mo wó pẹ̀lú ọ̀kan òjọ̀kan àrà ìyá ẹ bá kí gbogbo àwọn tí wọ́n ń wò wá ńlé. ẹ láyé mi ò lè jẹun mi ò jẹun ebi ò pa mi. a ní ẹ bá wa kí àwọn tí wọ́n ń wò wá ńlé. United States of America mo ṣe dé ni mo ṣe dé ni. wáyà lẹ́pọ̀ àyè bá wa kí àwọn tí wọ́n ń wò wá ńlé. ẹ wo sẹ́rí ibi the ear you are talking to is not respond ẹ wojú mi dáadáa kẹ́ bá mi sọ̀rọ̀. ẹ bá wa kí àwọn tí wọ́n ń wò wá ńlé lójúlójú làwọn ọlọ́rọ̀ ẹ̀ bá wa kí wọn. mo kí gbogbo ẹ̀yin ará lé o ẹ kú lé làǹkárá lé ẹ kújọ́ mẹ́ta gbogbo ẹ̀yin olólùfẹ́ mi orúkọ tèmi ni Madam Kudirat Kazeem tí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ti mọ̀ sí Mama No Network wọn mi àti máa pè mí ní Amisu Abios Konto kò sórúkọ tẹ́ ẹ pè mí tẹ́mi ò dá yín lóhùn. Madam No Network ibo No Network yìí ti jẹ jáde. a lọ ṣe stage play nílùú kan ni wọ́n ní babaláwo yẹn bá ní nǹkan tóun bá sọ kí n máa sọ tẹ̀lé òun wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ mo wá rí pé àwọn èèyàn pàtó wọn rẹ́rìn láti gbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní lò bẹ́ẹ̀. táwa bí ní ìyá wa ó tó bí ọdún mélòó tẹ́ bẹ̀rẹ̀ ṣe eré orí ìtàgé ní ṣíṣe. ká má purọ́ o ká má fikun ká má yọ kúrò ó ti lé lógún ọdún tí ẹ ti bẹ̀rẹ̀ kódà mo ti bímọ sínú ẹ̀ gan. kábíyèsí Ọlọ́run. iṣẹ́ rẹ̀ ogún ọdún. níbi báyìí tábà ní àwọn tó jẹ́ bí ọ̀gá àbí àwọn aláwòkọ́ṣe yín. wọ́n lọ́gàá bó ti ẹni tó jẹ́gẹ́ bí aláwòkọ́ṣe mi tó ń ṣe róòlù mi tó bá wò dáadáa òun náà ni fíìmù Bàbá Sàlá so Kárílé ó ti ṣerú nǹkan báyìí rí nígbà yẹn ṣe ti kẹ but thank God for today wípé Ọlọ́run tún jẹ́ kó tẹ̀síwájú lọ́dọ̀ tèmi. bẹ́ẹ̀ sì wá máa ń ṣeun tẹ́ wọ́n máa bá yín sọ̀rọ̀ tẹ́ni mi ò gbọ́ yín dáadáa kí lẹ wí mi ò jẹun bá ṣe béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ṣó lẹ́nìkan tẹ́ ń wò láwòkọ́ṣe tóun náà ń ṣe bẹ́ẹ̀ tẹ́yìn náà fi ṣe bẹ́ẹ̀ àbí Ọlọ́run ló kàn fún yín lẹ́bùn tí yín ní àrà ọ̀tọ̀. ṣe rí Ọlọ́run ló ń jẹ́ mi ni kò tí ì séyàn kankan nísìnyí bí mo ṣe ń ṣe nẹ́tíwọ̀kì yẹn nísìnyí kò tí ì sí òṣèré kankan tó ń ṣe so Ọlọ́run dẹ̀ ni kò kí ń ṣe mí. bàbá wa bí ní léèrè a gbọ́ wípé wọ́n ní baálé yín adẹ́rìnpòṣónú ni wọ́n ẹ̀yin náà adẹ́rìnpòṣónú ni yín bẹ́ẹ̀ bá wá jọ wà nínú ilé tẹ́ fẹ́ sọ̀rọ̀ gidi ọ̀rọ̀ gidi tó serious báwo lẹ ṣe mọ̀ pé a ti ń sọ̀rọ̀ gidi o. nígbà tá a bá sí rí on stage ṣe mọ̀ pé stage àfi ń ṣiṣẹ́ ni tá a bá jọ wà nínú ilé àti dọ́kọ àtìyàwó so a máa mọ táìmù tí inú ń bíra wa a máa mọ táìmù tó fẹ́ ṣeré táìmù tó bá fẹ́ ṣẹ̀fẹ̀ ìgbà mí nǹkan tó bá mi sọ tí má ṣe a ní ṣe nẹ́tíwọ̀kì ẹ̀ tútù sá lọ ó máa ń wọnú ara wọn bẹ́ẹ̀. ìdí iṣẹ́ eré orí ìtàgé yìí ọjọ́ wo lẹ máa rántí tínú yín máa ń dùn pé mo dúpẹ́ Madam No Network tí mo sì yẹn ṣe eré orí ìtàgé láàyò. ìjọ́ tínú mi máa ń dùn jù náà ni ìjọ́ tí mo lọ sílùú Ìlọrin tí mo rí tán bẹ̀rẹ̀ sí ní pè mí lọ́tún lọ́sí tán fà mí tán nù èrò wá pọ̀ wọ́n wá ya wọnú ilé onílé wọ́n bẹ̀rẹ̀ sí ní ọmọ ní ẹ máa nà wọ́n kí n sọ̀rọ̀ báyìí omi kọ̀ bẹ̀rẹ̀ sí ní bọ́ lójú mi ní Ọlọ́run mo dúpẹ́ èmi náà ló kàyẹ láàrin ọba aládé. kábíyèsí Ọlọ́run kì í wá dùn kó má rò hàn ọdún òwúlẹ̀ máa rántí tó dàbí ẹni pé ṣe tíátà ó sún ẹ̀ tí ẹ̀ fẹ́ ṣe má rárá. kò sígbà tí ó sú mi náà torí iṣẹ́ téèyàn bá ń ṣe téèyàn bá ṣọ̀lẹ́ nídìí ẹ̀ ó máa tẹ̀síwájú nídìí ẹ̀ ni ìgbà tí mo lè sọ pé ó fẹ́ yọ lẹ́mìí mi nígbà tí mo lọ ya fíìmù Akókúta ní ìlú Ìjẹ̀bú-Òde ńgbà yẹn tí mo l'accident mi pẹ̀lú ọ̀rẹ́ mi yẹn fojú ṣèṣe ó fẹ́ sú mi ṣùgbọ́n mo sọ fọ́lọ́run pé ibi téèyàn bá ti ṣubú lè hàn máa ti dìde mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó bá mi dópin yẹn. tọ Ọlọ́run tó ń bá yín ṣe kò ní fi yín sílẹ̀ láéláé iṣẹ́ tíátà lánàá lónìí kí lọ́jọ́ iwájú rẹ̀. mo mọ̀ pé lágbára Ọlọ́run ó máa dáa àforítì ló lohun gbogbo bí ó ṣe lọ ní ìsìn tí wọn bá nítorí pé ó ti lọ kóun lọ relax ó ṣeé ṣe gbọ́ tó wọ́n máa padà dé kó lọ báyàn lórí ìdùbúlẹ̀ ṣùgbọ́n nítorí pé ó lọ àwa náà lọ àdẹ̀jẹ́ kó má di ohun gbàgbé à ń tẹ̀lé à ń ṣe àwọn èèyàn dẹ̀ ṣe ń rí wa mọ̀ pé lágbára Ọlọ́run máa bá wa tún àtọ̀tún àtòsí ṣe. bó ṣe ń lọ ẹ̀ ń tẹ̀lé kò ṣeé dúró wò rárá bó ṣe ń lọ ẹ̀ gan ń tẹ̀lé ẹ pa àwọn olólùfẹ́ yín lẹ́rìn láàrin ìṣẹ́jú àyà a ní ẹ pa àwọn olólùfẹ́ yín lẹ́rìn díẹ̀. àwọn ta ló sọ bẹ́ẹ̀. àwọn ta ló sọ bẹ́ẹ̀. orúkọ tèmi ò ń jẹ́ pa mí lẹ́nu orúkọ tèmi ò ń jẹ́ pa mí lẹ́nu. àní àwọn tí wọ́n ń wò yín pé wọ́n ní pé àwọn ń gbé mọ́tò bọ̀ wá bá yín àbí kí ni wọ́n sọ mí náà gbọ́. àwọn olólùfẹ́ mi ọlọ́run fẹ́ lọ Mẹ́kà. Mẹ́kà báwo Mẹ́kà. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. orúkọ yín lẹ́ẹ̀kan sí ìyá wa. orúkọ tèmi ni Madam Kudirat Kazeem aka Mama Saburi. ẹ wo ṣe láfíà ni ojú tẹ fún wò mí ò ní fọ́. àmín. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fans mi pátápátá thank you I love you take care. ẹ ṣeun.